Pastor Agbala Gabriel, mo kí yín fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe nínú ayé Muyideen. Ọlọ́run ò ní dá yín lẹ́bi o. Ọlọ́run ò ní dá yín lẹ́bi. Iṣẹ́ ńlá lẹ ṣe nítorí kò easy láti múyàn kúrò nínú ẹrọ̀fọ̀. Mo wá sí ìta kó wẹ̀ fún. Oore gidi gan lẹ ṣe fún. Kéèyàn tó lè kọ́lé fẹ́yàn, kó fẹ́yàn níyàwó, kó ṣe wedding fẹ́yàn, asin ẹ gbìyànjú gan. Àmọ́ ẹ wá bùkù níbì kan, Pastor Agbala Gabriel. Ẹ bùkù díẹ̀. Ẹ má sọ pé kí n sọ pé gan. Ẹ bùkù díẹ̀. Because life tẹ́ ṣe lánàá mo farabalẹ̀ wò, mi ò kí fi bẹ́ẹ̀ wo fídíò online pẹ́ tó yẹn, but mo farabalẹ̀ wo life yẹn. Ìwọ tó bá wo life yẹn láti òkè délẹ̀ wá understand nǹkan tí mò ń sọ fúnra rẹ̀, kó digest ẹ̀, má wo comment àwọn èèyàn, digest ọ̀rọ̀ yẹn fúnra rẹ̀. Mo farabalẹ̀ wò níbi tí Muyideen ti ń sọ̀rọ̀, ẹ máa rí wípé yes kò sọ̀rọ̀ sókè, but ìwọ tó bá fẹ́ wò bọ́ sínú yàrá ẹ̀ níbi tí ò ti sí ariwo, wá lo earpiece, wàá máa gbọ́ nǹkan tí Muyideen sọ. Mo wo reaction everybody tó fi dórí Mr. Oriyomi Hamzat, Agbala Gabriel, ti Muyideen, ti ìyàwó Muyideen, gbogbo ẹ̀ pátá. Àmọ́ to me bó ṣe yé mi láì fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ, màá sọ nítorí wípé yes gbogbo wa tó bá di ọjọ́ ìdájọ́ gbogbo wa la máa dúró níwájú ìdájọ́. Mo ti sọ ṣíwájú, mo ti kí yín pé yes iṣẹ́ takuntakun lẹ ṣe Agbala Gabriel. Ẹ gbìyànjú gan. Ẹni tó bá ní pé ẹ gbìyànjú kóun náà lọ mọ èèyàn níta kó build ẹ̀ bẹ́ ṣe build Muyideen. Àmọ́ ibi tẹ́ ti bùkù ni wípé kí wọ́n máa nà, kí wọ́n máa nà Muyideen. Gbogbo ara ẹ̀ lárí, gbogbo ibi tí wọ́n ti nà bó ṣe ń nà ó dẹ̀ fẹ́ na ara ẹ̀ sọ tó jẹ́ pé yes ẹ̀yin náà fúnra yẹn ẹ sọ. Báwo ló máa ṣe máa nà èèyàn tó ti níyàwó lébẹ̀ yẹn, despite pé maybe ó máa ń mu nǹkan tẹ́tọ́ kó máa ń mu àbí ó máa lọ ń ta bàbá Ìjẹ̀bú, òun náà sọ ó dẹ̀ sọ pé òun ò ṣe mọ́, ó lóun ò ṣe mọ́. Nǹkan méjì tó pìsì bàbá yẹn ọ̀fù ni wípé ẹ máa ń nà òun, wọ́n máa ń nà òun gan nínú company ẹ̀ tó yẹ pé yes ẹ̀yin lẹ máa ń fún wọn ní order. Number 2 ni wípé tí ìyàwó ẹ̀ bá ti gbé ẹjọ́ wá, ìyàwó ẹ̀ lè máa ń side, kò kí máa ń favour òun fúnra rẹ̀. Ẹni ẹjọ́ tó bá ti gbé wá láàrin ọkọ àti ìyàwó lè máa ń side, kò sí bó ṣe lè wùn kó rí kí nǹkan kan má sí láàrin àti ìyàwó, ó máa rò pé nǹkan kan wà ní. Mr. Oriyomi sọ nǹkan kan bẹ̀rẹ̀ lánàá fún wọn tó bá wo fídíò yẹn o, tí kì í ṣe wọn tó wo èrèfé. Wọ́n sọ nǹkan kan bẹ̀rẹ̀ wípé Muyideen ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fáwọn tó jẹ́ wípé àwọn ò lè máa sọ ní life. Nǹkan kan fishing nínú church yín yẹn, nínú compound church yín yẹn tó jẹ́ pé ó wọ̀n sí Ọlọ́run àti ẹ̀yin tí ó wọ̀n sí àwa. Ẹ lọ ṣe àtúnṣe because elépo pupa aláṣọ funfun ló máa ń wá. Elépo pupa aláṣọ funfun ló máa ń wá. Wọ́n ti gbé kéèsì yín wá bá mi rí. Mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí, mo fi ọjọ́ tí a máa jíde àlìkíámọ̀ mo fi ṣe ẹlẹ́rìí nípa ẹni tí ẹ nà, ọmọ sẹ̀lẹ̀ ní bọ̀bọ́ yẹn. Ẹ nà wọ́n nà, àwọn àmì yìí nà, àwọn security yìí nà wọ́n nà pa tó jẹ́ pé ó send gbogbo fídíò yẹn sí, gbogbo evidence yẹn sí mi. Tí n bá parọ́ kẹ́ ẹ máa já mi. Àmọ́ mo kọ sọ fún bọ̀bọ́ yẹn ni mo blame pé kí ni wọ́n náà lọ wá ń bẹ̀ ṣe bí ọmọ sẹ̀lẹ̀ ní kí ló lọ ṣe ní ṣọ́ọ̀ṣì Agbala Gabriel. Ipe kéèsì yẹn mi ò lè treat ẹ̀, mo fọlọ́run bá ṣe ẹlẹ́rìí. Tó bá jẹ́ pé yes ẹ máa ń nàyàn nínú company tó bá ti ṣẹ̀, ẹ stop ẹ̀. Ọlọ́mọ ìkẹlẹ̀ nàyàn pa ń jọ́kan tó máa fa kéèsì sí yín lọ́rùn. That is that. Ẹ jẹ́ bá wa gbọ́ wọlé share button, ẹ bá wa share o, àfikọ́ lọ ń ṣàánú wa o. Pẹ̀lú ọ̀rọ̀ Agbala Gabriel bó bá ṣe lọ a máa mú wá fún yín o. Bí ta fi já sí rèé o. Nígbà tá a máa tún gbọ́rọ̀ tí Muyideen sọ, ó ní nǹkan kan wà láàrin àti ìyàwó òun, bóyá ẹ̀ ń fẹ́ ya òun àbẹ́ ń dó ìyàwó òun, tẹ́yìn dẹ̀ sọ pé rárá kò rí bẹ́ẹ̀ kó gba Bible. Oriyomi Hamzat ni ò jẹ́ kó gba Bible. Tọ́ ní pé rárá kò lè tó yẹn. Tẹ́ bá ti rí nǹkan tó wọ́n máa stay nìyí, ẹ lọ stop as from today. Nítorí pé orúkọ yín ti wà ń ta, èmi kàn advice yín ni o. As from today ẹ lọ stop ẹ̀. Ẹ má jẹ́ kí nǹkan kan kó stay ní orúkọ yín bí ẹ ṣe ń ṣe online táwọn èèyàn ń donate fáwọn èèyàn tí wọ́n help àwọn èèyàn. Tẹ́ jẹ́ pé yes wọ́n like yín, ẹ jẹ́ kó máa continue bẹ́ẹ̀. Ẹ jẹ́ kó máa continue bẹ́ẹ̀. Nǹkan tèmi rí sí ọ̀rọ̀ Muyideen nìyẹn. Nǹkan tó yẹ kí ó sọ pé yes òun fẹ́ ní freedom. Kò dẹ̀ tí bó ṣe máa ní freedom tí ò ní padà sínú ẹ̀bí ẹ̀, ó máa padà sínú ẹ̀bí ẹ̀ ni. Ká ní pé bẹ́ẹ̀ ṣe jọ máa ń jáde pẹ̀lú àwọn crew yín, ṣé crew àbí kí lẹ máa ń pè bẹ́ẹ̀ ṣe sọ ìpéjọ máa ń jáde pé kí ìyàwó ẹ̀ wà ní ṣọ́ọ̀bù ó wà òkè bẹ́ẹ̀ kó di every week ẹ̀tẹ̀ fún lówó, but tí ò bá ti sí nínú ọ̀nbẹ̀
àbí òun àti ìyàwó ẹ̀ jà ọ̀rọ̀ ẹjọ́ tẹ bá dá ìyàwó ẹ̀ nìkan ló máa ń favour ibẹ̀ yẹn ò ní sú kò ní sọ pé òun fẹ́ freedom kò ṣàṣe pé ṣe lẹ sọ mọ́lẹ̀ kò ṣe pé ẹni pé kó má jáde but due to àwọn kan tó ń mu tó ń ṣe èyí náà dẹ̀ ti ń sọ wípé yes nígbà tẹ́ ti jọ ń jáde Ọlọ́run ti ń gba gbogbo ògo ẹ̀yin náà ti sọ but ibi tí ó bá kù sẹ́ lọ ṣe àtúnṣe Ọlọ́run ní dá yín lẹ́bi o mo ti sọ ṣáájú ẹ gbìyànjú gan iṣẹ́ lẹ ṣe then fún ìyàwó Muyideen kí tó sọ̀rọ̀ ìyàwó Muyideen ẹni tẹ́ bá fẹ́ dá ẹjọ́ ọkọ àti ìyàwó ẹ jẹ́ kí n sọ fún yín bó ṣe máa ń dá ẹjọ́ ọkọ àti ìyàwó so that ìyàwó ní máa robi sí ìyẹ̀wò tó ń dájọ́ kò ní máa ro àti ọkọ náà wọn ní máa ro pé yes ẹjọ́ tẹ́ dá kò favour mi tí ìyàwó bá fẹjọ́ wá sùn ẹ̀ mú ìyàwó kí kó òye lójú ẹ̀ pé yes kọ́ tó ṣe yẹn dáa kíníkan kọ́ ẹ tí ọkọ náà bá dé ṣe the same thing tó ṣe fún ìyàwó so that tó bá jọ ríra àwọn inú wọn á jọ dùn ra wọn pé yes wọ́n ti dá ẹlẹ́bi lójú mi bí yóò ṣe máa ń dá ẹjọ́ ọkọ àti ìyàwó náà tójú wọn bá wá kojú tọ́jọ́ ojókòó papọ̀ ẹ máa pẹ̀tù sáwọn méjèèjì nínú ni kò tẹ́ pé wọn àti nǹkan tí wọ́n ṣe dá nǹkan tí wọ́n ṣe dá wọn ṣe bẹ́ẹ̀ ń dá ẹjọ́ ọkọ àti ìyàwó tó bá fẹ́ kí nínú ẹ̀ kó last then sí ìwọ ìyàwó kí ló ń jẹ́ Muyideen wọ́n béèrè àwọn question kankan lọ́wọ́ ẹ̀ níbẹ̀ yẹn ní àná nínú láìfù yẹn wípé ṣé nítorí pé owó tí wọ́n dá fún lọ́ọ̀nláìn ló ṣe fẹ́fẹ́ onírara ṣé torí pé wọ́n ti ń tẹ̀kẹ́ lọ́ọ̀nláìn onírara báwo ni ọkọ ẹ ṣe máa sọ pé kò sí owó lọ́wọ́ òun àbó òun fẹ́ẹ́ fi ra oògùn tó máa kọ̀ jálẹ̀ tí ò ní fún má gbàgbé pé ṣọ́ọ̀bù yẹn ọlá ọkọ ẹni ọjà tó wà ń bẹ̀ ọlá ẹ̀ ni ìyẹn nìkan ti tó rò tó bá ṣe kíní lẹ́ni ọlá Muyideen ni gbogbo àgbáyé tó mọ̀ ẹ́ ọlá Muyideen ló fi mọ̀ ẹ́ kò kí ń ṣe ọlá tiẹ̀ nítorí àwọn obìnrin kan wà àkì máa ronú jinlẹ̀ ipò sọ pé òun ò ní tẹ̀lé yẹn àbó òun máa tẹ̀lé yẹn ṣọ́ọ̀ṣì ẹ̀ ní láti mọ̀ òun ló mọ̀ nǹkan tó ń fèsì ńbẹ̀ tó bá máa tẹ̀lé tó bá ní tẹ̀lé because ọ̀pọ̀lọpọ̀ obìnrin lójú wọn rí nínú marriage but to me nígbà tẹ́ ṣe jọ wà tó mọ̀ pé yes ọlá ẹ̀ ló ń jẹ níbi tó wà yẹn kò yẹ kó lè sọ pé yes tó bá béèrè owó lọ́wọ́ ẹ̀ kó má fún wàá kọ̀ bá máa kọ́ síbi kan wípé ọjọ́ tí ṣọ́ọ̀bù bá ti lọlẹ̀ wàá jẹ́ kó mọ̀ wípé yes owó tẹ̀ ń gbà lọ́wọ́ mi òun ló yẹ kí ṣọ́ọ̀bù lọlẹ̀ á lè mọ bó ṣe máa kọ́ṣọ́ rẹ̀ láti máa gba owó lọ́wọ́ ẹ̀ àbí kó pè pé owó tẹ̀ ń gbà ti pọ̀ ju ṣe mọ̀ pé yes tí ṣọ́ọ̀bù yìí bá lọlẹ̀ ó máa fẹ́ ti wà o ó ní bí òun ṣe máa ń bá ọkùnrin sọ̀rọ̀ ọkùnrin náà ya wèrè obìnrin náà ya wèrè nǹkan méjì tó pèsè bọ̀bọ̀ yẹn ọ̀fìn tó sọ pé òun fẹ́ freedom nìyẹn nǹkan tó sọ pé òun fẹ́ freedom nìyẹn àmọ́ tẹ́ ẹ bá fi sílẹ̀ kò sígbà tí ò ní padà sínú ẹbí ẹ̀ á lọ máa mugbó tó mu á lọ máa ṣe àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹ ti yọ kúrò so ẹ jẹ́ kí a jọ dá ọ̀rọ̀ yìí sílẹ̀ kí a jọ tún ṣà Mr. Oriyomi Hamzat akínyìn pé ẹ ṣe ìṣẹ̀lẹ̀ ṣe God bless you sir ilé yín ọ̀nà yín kò ní dàrú Àgbàlá Gabriel ilé yín ọ̀nà yín kò ní dàrú iṣẹ́ Olúwa tẹ́ gbé sọ́wọ́ á máa gbèrú sí kò jẹ́ bó ṣe jẹ́ tọ́lọ́ bá jẹ́ kẹ́kẹ́ ṣe lè gba Muyideen padà àwa bá bẹ̀bẹ̀ pé ẹ dáríjì ẹ má dẹ̀ nà mọ́ ẹ má nà mọ́ ẹjọ́ nítorí ti Ọlọ́run so kò jẹ́ bó ṣe jẹ́ Ọlọ́run kó ràn wá lọ́wọ́. ìyàwó bọ̀dá Muyideen oníjẹkújẹ ẹ ti rora yín pin ọkọ yín lòun ń lo ẹlẹ́fẹ́ dúró sẹ́yìn náà fún lé orogún ológun dẹ̀bì ti àyà ìyàwó gidi mọ́ sọ́pọ̀tì ọkọ ẹ̀ ni tiyín la rírí ẹkọ mi ń ṣe báyìí ẹkọ mi ń ṣe báyìí ọkọ sẹ́yìn náà fún lé ńgbẹ́ ti rora yín pin ẹ fẹ́ padà ẹ̀ sí àárọ̀ ńgbẹ́ ti rora yín pin ó ṣàti fún yín níwèé lé yín ẹ tẹ̀ lọ́kọ yín tẹ́ bá yí pé lótìtọ́ àti lódodo lẹ nífẹ̀ẹ́ bọ̀dá Muyideen tẹ́lẹ̀ ọ̀jẹ̀ ní orò jẹ́ ní egún ọmọ 30 something ó ń dá ọmọ 40 something dùbúlẹ̀ ó ń ná lójú ayé yín ẹ̀dẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ torí nǹkan tẹ́ jẹ́ tí ò jẹ́ ẹgbọ́n. ó ga òun kọ́ ló ń ṣàánú ẹ̀dá freedom ló máa yìí ń jà fún freedom ló fẹ́ nǹkan tó fẹ́ nìyẹn. kọ́ ló ń ṣàánú ẹ̀yìn ẹ̀yìn bàbá tẹ̀ wo fídíò yìí opinion titi yín pẹ̀lú kan tí wọ́n sọ àti kan tẹ́nì kìíní sọ àti tẹ́nì kejì sọ
ẹ bá mi máa kọ opinion títí yín sí comment section ṣé mo pàwọ́ ò tí sọ̀rọ̀ ní títí wa akọ̀ṣì gbọ́ gbàsìgbò slọ́tún ló sì ní but àwa náà ti mọ ibi táwa náà máa ti mú ọ̀rọ̀ yìí tó máa kọ opinion tí yín sí comment section. ẹ tún wá ń sọ pé ẹ mọ̀ pé security ti èrò títí wa ìsọ tí wá kọ́ lè yàtọ̀ sí tàwọn tó kù ó máa yàtọ̀ pẹ̀lú ojú ẹ̀mí táwa fi wò. àwa náà súnmọ́ pásítọ̀ ọmọ wòlíì ni wá tèmi mọ̀ ó lẹ́tìkẹ́ wọ́n máa rẹ̀ àti lárúkọ mọ́mọ́ bíbí inú wọn lórí ó máa difficult fún wọn ní àwọn pásítọ̀ gidi tí wọ́n ka inú àti òde Bible tí wọ́n dẹ̀ mọ nǹkan tó ń pè ní ìrànlọ́wọ́ charity lẹ́yìn ń ṣe ẹ̀ kì í ṣe pásítọ̀ foundation lẹ́ni kò sí wa pásítọ̀ nínú yín pásítọ̀ Àgbàlá Gabriel kò sí wa pásítọ̀ nínú yín tẹ́ bá sọ̀rọ̀ mí gbà mí gan ó mọ́ wà so rude foundation ni yín charity lẹ́ ń ṣe ẹ̀ kì í ṣe pásítọ̀ báwo lẹ ṣe máa gbé bí màá yẹn àwọn tí ò tó màá yẹn ní ọjọ́ orí tí wọ́n ń sponsor program yín tẹ́yìn fúnra yín gan mọ̀ pé ẹ jù wọ́n lọ ẹ mọ́ respect wọn kò torí pé ẹ wà ní position láti help ẹ̀yin dẹ̀kọ́lẹ̀ náwó lé wọn lórí gbogbo ilé ayé ló náwó lé máyì lórí kò ṣòwò yín kí wá ló fẹ́ fa disrespect tẹ wá sọ di pushing bag tẹ wá ná ẹ tún wá sọ pé mi ì mọ̀ pé security ti ná for what níbo náà ti ń ṣerú ẹ̀ pásítọ̀ wo lẹ́rí tó ń ṣerú ẹ̀ òṣòre tán lóṣòtì gbogbo nǹkan tẹ́mi máa sọ fún gbogbo ẹ̀yin àgbáyé ni pé ṣé ẹ rí ìwé kan fún màá yẹn ẹ jẹ́ kán lọ ta ilé yẹn kán lọ ta ilé yẹn ní di kókó tán bá ti lọ ta ilé yẹn kí wọ́n lọ wá bóyá ilé náà máa lọ rà bílẹ̀ náà máa lọ rà síta at least wọ́n ti ná kí wàá la rẹ̀ ọmọ jà sásán because wo wa náà la mọ̀rọ̀ Nàìjíríà a mọ̀ pé wọ́n ti fún un níwèé lójú gbogbo wa kí ohun mímọ́ lọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu kán lọ ta ilé yẹn kán bá fowó yẹn ra nǹkan síta kó lè ní freedom ní máa yìí ń jà fún ẹni tó bá ní máa yìí ya wèrè orí tiẹ̀ gan ti yí kò sí nǹkan tó ṣe kò ya wèrè ó wà mọ́dà nókè gidi ó mọ nǹkan tó fẹ́ èwo làbúrò fún ni lóúnjẹ fún ni lóògùn ìyàgbẹ́ nǹkan tí máa yẹn ń fèsì ń bẹ̀ yẹn nìyẹn Àgbàlá Gabriel wọn kì í ṣe bẹ́ẹ̀ yẹn pásítọ̀ gidi wòlíì gidi ò kì í ṣe bẹ́ẹ̀ àwọn tèmi mọ̀ àní àti pé ọmọ bíbí wọn lórúkọ gan mọ́ wà difficult fún wọn hẹ́hẹ́ náà máa lò fọmọ bíbí inú wọn láwọn tó mọ òfin tí wọ́n mọ inú àti ẹ̀dọ̀ Bible tí wọ́n jẹ́ the real pastor but you are doing charity ẹ̀ ń ṣe charity ni foundation ni yín pé kẹ́ ẹ mọ help àwọn èèyàn ẹ̀ kì í ṣe pastor kò sí wa pastor nínú yín kò sí wa wòlíì nínú yín kò tiẹ̀ sí ẹ̀ ń nàyàn ẹgbẹ́ ẹ̀gbọ́n yín ẹ tún wá sọ pé mo tún wò pé ń bo lọmọ ìwà tá lọ mọ́ ṣe bó níbẹ̀ yín náà ṣe bẹ̀rẹ̀ ẹ kì í ṣe pásítọ̀ o foundation lẹ̀ ń ṣe charity nìyín nǹkan tẹ̀ ń ṣe nìyẹn so ẹjọ́ ẹ jẹ́ kán ta ilé yẹn. tó ẹ̀yin ìyá ẹ̀yin bàbá tẹ́ ń wò mí ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ẹnì kíní ẹ ti gbọ́ lẹ́nu ẹnì kejì ẹ ti gbọ́ ohun tó ní kálukú wọn sọ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel opinion títí ẹ kọ sí comment section ṣé rí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ tó lágbára ni o ọ̀rọ̀ tó lágbára ni tí mo dẹ̀ fẹ́ ká ṣe kíni ká fi sùúrù ká fi wò ká fi dá ẹjọ́ yẹn ó fẹ́ ká fi sùúrù dá o kì í ṣe ọ̀rọ̀ téèyàn kọ́ lè dédé jump into conclusion sí èèyàn gbọ́dọ̀ fi sùúrù sí o kéèyàn fi ojú inú wò ó kéèyàn fi ojú ìta wò ó gbogbo ìyá yìí bàbá tí wàá wo program yìí ojú tẹ fi wò ojú yóò ní fọ́ àbúrò ní ṣẹlẹ̀ sí yín ibi ò ní dé báyìí ẹ bá mi pín ètò yìí á nílò pínlẹ̀ àwọn èèyàn lọ́tún lọ́sì kó tó nípa máa sọ títí wa gangan lórí ìkànnì Lédìké Ìfẹ́ Olúwaṣe o á nílò pínlẹ̀ àwọn èèyàn lọ́tún lọ́sì tó ẹ bá wa ṣí ẹ̀ káwọn èèyàn tún gbọ́ ihun tí àwọn ènìyàn sọ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ṣẹ́rí ní láyé ìwọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n lèèyàn máa fi ṣe ọgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn kọ́ ńlá ni fún gbogbo ènìyàn gbogbo ṣoore láyé yìí ló gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel tó ṣẹlẹ̀ yìí gbogbo ẹni tó bá ti wà láyé yìí tó máa ń ṣe oore fún èèyàn ó gbọ́dọ̀ rí ẹ̀kọ́ kan tàbí méjì tàbí mẹ́ta ó gbọ́dọ̀ rí kọ́ nínú ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti bọ̀dá Muyideen so ẹ̀kọ́ yẹn ni mo fẹ́ kí àwọn ti Lédìké Ìfẹ́ Olúwaṣe yìí yẹ́yìn bàbá mi alálùbáríkà ni mo fẹ́ kẹ́kọ́ because ṣoore làwa náà lórí ìkànnì yìí aláàánú ni gbogbo wa lórí ìkànnì Lédìké Ìfẹ́ Olúwaṣe a dẹ̀ máa pé gbọ́ ni a kì í pé gọ̀ a sì máa wá ṣe kọ́lé ìṣòlé lórí
Tony kálukú máa wá sọ tinú wọn. But for now, ẹ sọ opinion yín sí comment section. Ojú òní tí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò mí. Ọdún ayọ̀ la máa ṣe, ọdún ti dé. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ẹran ọdún, ẹ jọ̀ọ́ ẹ pè mí lórí WhatsApp number mi tẹ́ wò lójú screen. Àìdá màálù lẹ́fẹ́, àgbò lẹ́fẹ́, ògúnfe lẹ́fẹ́, kì í ṣe ẹran mọ́là tí wọ́n ti ṣe oríṣiríṣi sí lára. Ẹran Yorùbá tó gbó dáadáa ni ẹran tó wà pa ni. Wọn ò dẹ̀ ta lówó tó gara, owó pọ́kú ni wọ́n tà. Ìlú Èkó ni wọ́n wà. Anywhere tí ẹ bá fẹ́ kọ́ lọ bá yín deliver ẹran yẹn sí, wọ́n lọ deliver. Gbogbo ẹ̀yin mọ́ mi mẹ́yìn dáàdì mi tẹ́ wà ní diaspora. Ẹ patronize baby girl yẹn, ṣàánú yín, ẹ ṣàánú mi. Ẹ ṣàánú baby girl yẹn patronize mi. Because wọ́n gbé advert yẹn fún mi, lẹ́yìn tó dẹ̀ gbé fún mi ọmọ kọlẹ̀ Yorùbá ni tẹ́ bá patronize mi, òun lèmi náà máa rọwọ́ mú lọ sẹ́nu. So ẹ jọ̀ọ́ torí tọ́lọ́, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ẹran ọdún fún yàn, gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ fẹ́ ra ẹran ọdún fún wọn nílé, ẹ pè mí kí n fún yín ní WhatsApp number wọn, kẹ́ pè wọ́n. Ẹ lè sanwó fún wọn tán, wọ́n send àwọn picture yẹn sí yín. Ẹ lè rányàn lọ síbẹ̀ kó lọ gbé, kó lọ select tó bá fẹ́. Anyone tẹ́ bá fẹ́ ni, kì í ṣọjà òkùnkùn tẹ́ lè rí. Ẹ lè mójú débẹ̀, ẹ lè rányàn lọ síbẹ̀ kẹ́ tó sọ yé tẹ́ bá fẹ́ rà, kẹ́ tó sanwó fún wọn. Tẹ́ bá dẹ̀ fẹ́ sanwó fún wọn, kó bá yín gbé lọ síbi tẹ́ bá fẹ́ kó bá yín gbé lọ, wá bá yín gbé lọ, tí mo dẹ̀ fọwọ́ ìsọ̀yà wípé ẹ ní regret wípé ẹ ra ẹran ní ọ̀dọ̀ wọn. So gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, àbẹ́yìn tẹ́ mọ èèyàn tó jẹ́ pé kò lè má ra ẹran ọdún, ẹni kan patronize Lady K. Kì í ṣe mi gangan mo dẹran, wọ́n gbé ìpolówó yẹn fún mi nìyẹn. Tí wọ́n bá dẹ̀ tà, òun lèmi náà máa rí nǹkan jàjẹ́. Ó ti yé yẹn mọ̀ pé mi ò parọ́, baby girl yìí ò kí parọ́, mo máa sòótọ́ fún yín. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo rọ̀ yín, gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ patronize, ẹ bá mi share program yìí so that a tún lè dọ́dọ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí àti ra ẹran ọdún. Just 1 week àbí how many weeks lẹ́ran lọ́dún kù tá máa fi ṣọdún. Lágbára lọ́dún ayọ̀ la máa ṣe àníṣọdún ìbànújẹ́. Ojú òní ti gbogbo yín, gbogbo wa àníwára wa tì. Ẹ má dẹ̀ gbàgbé gbogbo àwọn product tá àti àbákan náà. Ẹ̀yin tẹ́ fẹ́ tún skin yín ṣe, ọdún ti dé, ẹ túnra yín ṣe. Iléeṣẹ́ Dynamic Skincare àwọn wà nílùú UK. Kò síbi tí wọn kì í send ọjà sí. Ẹ pè mí lórí WhatsApp bákan náà, kẹ́ text mi, máa send phone number wọn sí wọn. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra product iléeṣẹ́ Tiyan Natural Herbal, òun náà wà bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra aṣọ, bàtà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ patronize baby girl, baby of Yorùbá nation yìí, Lady K Olúwaṣoyè. Ẹ patronize àwọn tó gbé polówó ọjà fún mi tí